ìṣẹ̀lẹ̀ ńlá kan tó ṣẹlẹ̀ lánàá àbọ́jọ́ wo ló ṣẹlẹ̀ náà àná náà ló máa jẹ́ bí ọwọ́ alẹ́ yẹn ni mo rí fọ́nrán ìbànújẹ́ ọ̀hún kọ́lọ́ má bà gbogbo wa nú jẹ́ kọ́lọ́ má jẹ́ kárí nǹkan tí ó bà wá nínú jẹ́ kọ́lọ́ má fa ṣe kòńgẹ́ aburú kọ́lọ́ má jà pàdé àgbákò méjèèjì lórí pẹ̀ lára wọn tọ́rẹ́ tó yìnbọn pa àyàn ó ṣe kòńgẹ́ aburú ni ẹni tí wọ́n yìnbọn pa ó pàdé àgbákò ni ọ̀dọ́mọdé kékeré kan ni mo rí fọ́nrán ẹ̀ lálẹ́ àná bí ọlọ́pàá kan tó ń sọ adájọ́ àgbà kan nílùú Èkó wọ́n dárúkọ adájọ́ ọ̀hún ṣùgbọ́n mi ò ní dárúkọ wọn pé ó yìnbọn pa arákùnrin kan wọ́n gbókù arákùnrin ọ̀hún lé lẹ́sẹ̀ àwọn kàyéfì kankan wà ń bí kú arákùnrin ọ̀hún ni ìdí ni pọ́lọ́pàá sọ pé òkè ló ń yìnbọn sí àyà nìbọn ti ba arákùnrin ọ̀hún báwo wá nìbọn tá a yìn sókè ṣe ba àyàn láyà ìyẹn jẹ́ kàyéfì tó jẹ́ pé wọ́n bá ẹ̀dá Ọlọ́run nìkan ló lè sọ péréte ẹ̀dá Ọlọ́run péréte ló lè sọ mi ní láǹfààní àti lo fídíò yẹn torí òkú tó wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ọlọ́pàá yẹn níbi tí wọ́n mú kalẹ̀ sí tí wọ́n ti na díẹ̀ kúrò nínú ilé ayé ẹ̀ tí mo sì mọ̀ pé lẹ́yìn fídíò yẹn wọn ò lè ṣe kán mọ́ padà fọwọ́ bá ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ nínú fídíò ló jẹ́ kàyéfì fẹ́ mi àmọ́ ó lè má jẹ́ kàyéfì fẹ́yìn oríṣiríṣi nǹkan ni láti rí nílé ayé mo mọ̀ oríṣiríṣi lẹ́yìn náà ti rí ohun tó jẹ́ kàyéfì fẹ́ mi lè má jẹ́ kàyéfì fẹ́yìn gbà àìmọye irú ẹ̀ láti rí ṣùgbọ́n bó ti wù kó pọ̀ tó bó ti wù ká máa rí tó yóò sì padà jẹ́ kàyéfì láwọn ibì kan ẹjá gbọ́rọ̀ lẹ́nu máàna ọlọ́pàá yẹn fún rẹ̀. ẹ jẹ́ bá a dárúkọ yín fáwọn èèyàn tó wà lé. Ayẹni Adéolú lórúkọ ẹ̀. Justice Oshodi Ramon under our constituency wọlé ni ẹ wà Lagos State ní local government Ìkẹjà local government kí ni bọ̀bọ̀ ẹ̀ ṣe fún yín tẹ̀mí pa. ó ṣe fún fún mi tí Ọlọ́run bá jẹ́ pẹ̀lú sí mi. òkè àwọn ẹ̀ gbọ́. mo ṣe fún láti ṣe ọ́fíìsà ọtí wẹlẹ mu. sachet báyìí ẹ fún camera. máa ń ṣe ṣọ́ọ̀bù kọ́pì méjì wọn méjì oníkòsí ojú seconds tí bọ́bọ́ kan tó máa tẹ̀ gan láti máa wò pé èmi àti bọ́bọ́ ìdíjọ́ sọ ó ní ìmọ̀ ìmọ̀ èmi àti ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá ní ọ̀wọ́ èèyàn tó máa ń ní ẹnu ìrírí àpọ̀ jẹ́ kí wọ́n máa sọ fún wọn pé wọ́n ti rí oníkòsí wàhálà ó dẹ̀ sọ fún gbogbo wọn pápátá ní ìtìlẹ̀ tọ́lọ́ kí ló transfer àtẹ̀kìlì bọ́ sókè kí ló kọ́kọ́ tó ṣẹlẹ̀ gbogbo àtẹ̀kìlì bọ́ sókè ní sọ fún wa. wọ́n wò pé ó ti sábà bá pàtó bẹ́ẹ̀ yẹn ó fara balẹ̀ pé wọ́n ní kò sí ọkùnrin lè ṣe wọ́n ní ìbọn tẹ ẹ̀yìn sókè tó bá ń pẹ ìbọn sókè ìbọn lè bá lórí kó bà lápá bọ àyà níbi tí ẹ̀mí wà ní ìbọn ti bá. bẹ́ẹ̀ ni sà ó jà mí lẹ́nu àwọn ọ̀nà ara ló jẹ́ tí mi. ilé yóò ń ṣọ́nà ara bẹ́ẹ̀ mọ́mọ́ pa ilé kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí ìbọn sókè. ọ̀nà talẹ̀ bá iṣẹ́ talẹ̀ bá iṣẹ́ Oṣòdì ẹ fún wa ní fúnlẹ̀ mẹ́rin Justice Oshodi Ayẹni ní Ìkẹjà constituency. ẹni tí ń kó lóra ni ẹ kọ́kọ́ sọ fún mi tẹ́lẹ̀ now pápápá n tó jẹ́ kàyéfì ń bẹ̀ tó gbé mi wá gangan ni pé mánu yìí ti kú lẹ́nu iṣẹ́ ìbéèrè àkọ́kọ́ ni pé só gbébọn lọ lé ni ó ti kú lẹ́nu iṣẹ́ because to the best of my understanding bí yẹn bá jẹ́ ọlọ́pàá tí wọ́n yàn ti yàn tàbí yẹn jẹ́ ọlọ́pàá tó fẹ́ lọ special duty láti ibi iṣẹ́ ó ní time tí wọ́n lọ gbàbọn níbi tí wọ́n ti gbàbọn wọ́n dẹ̀ ka ọ̀tà àbọn fún wọn ṣé wọ́n ní kán mọ yín sókè káàkiri ni máà nìyí ó lóun débi tí wọ́n ti òun bá àwọn ọmọ yẹn wọn ò kí mutí wọ́n á fòun nífẹ̀ẹ́nu já ó ti 150 naira òun mú kò pẹ́ lẹ́yìn ẹ̀ wọ́n á sọ fún bọ̀bọ́ yẹn ń pé ó bá rà àwọn tí wọ́n intimidate ẹ o láàrin ń bẹ̀ o kó sọ fóun o because òun lè jẹ́ ká mọ̀ wípé ó léèyàn lẹ́yìn. Thirdly ẹnìkan wá lé bọ̀ òun wá yìnbọn sókè láti dẹ́rù bẹ́ nìyẹn gbogbo àwọn ọ̀rọ̀ yẹn kò sí lè tó nítumọ̀ ń bẹ̀ to the best of my understanding. Àkọ́kọ́ adájọ́ ló ń tẹ̀lé títẹ̀lé adájọ́ túmọ̀ sí wípé ó ti róríṣiríṣi ìrírí nǹkan ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn adájọ́ yìí náà oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń lo agbára wọn lé lórí
ẹ̀ ń pààyàn mo fẹ́ wo ìdájọ́ tó fẹ́ ṣe fẹ́ nìyí ẹ̀ ń pààyàn wọ́n lè fọwọ́ kékeré mu ẹ̀ ń tó wà tí ò tó nǹkan ẹ̀ ń gbá obìnrin ń dì lásán wọ́n lè mú fún rẹ́pìn ẹ̀ ń tó wà tó obìnrin jọ kọlu ra wọn tán mọ́ra wọn lójú lásán wọ́n lè mú fún rẹ́pìn bóbìnrin bá ti rojọ́ tí ò dẹ̀ sẹ́lẹ̀ rí oríṣiríṣi èèyàn ló ti jìyà ìmọ̀dí látọwọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ orí níbẹ̀ lẹ́wọ̀n látọwọ́ wọn láìmọ̀dí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ tó jẹ́ pé orí àga àdájọ́ tán wà náà ti ṣèdájọ́ ń tọ̀hún. now arákùnrin ni wọ́n máa ń pè ní òkò ní tiẹ̀ tí wọ́n sọ pé òkò ní tiẹ̀ òun tiẹ̀ ń bẹ ń wájú pé má wọ̀rí máa lọ òkò ní tiẹ̀ ń wájú ó ní tiẹ̀ gbangba ló kò yé. now gẹ́gẹ́ mo ṣe béèrè ṣé wọ́n máa ń gbébọn lọ lé ni ìgbà wo náà máa ń gbàbọn lọ́wọ́ wọn kí lẹ̀tọ́ tó ní láti máa gbébọn rìn káàkiri ńgbà tó ti bọ́ sọ iṣẹ́ sílẹ̀. so now adájọ́ tó ń tẹ̀lé aago mélòó ló ń lọ aago mélòó ló ń kúrò kí lòfin tó wà nínú títẹ̀lé adájọ́ BADC kí lòfin tó tẹ̀lé wá láti iléeṣẹ́ ọlọ́pàá kí ni ìgbésẹ̀ ọlé ọlọ́pàá pẹ̀lú eléyìí ọmọ ọlọ́mọ tí ó jáláìsí kí ni yóò ṣẹlẹ̀ sí ìgbésí ayé àwọn òbí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ọlọ́pàá ti ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti bọ́ látọwọ́ àwọn custom officers ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí ló ti bọ́ látọwọ́ sọ́jà anybody tó bá ti jẹ́ uniform men ọ̀nà ń sọ́jà ló pa wọ́n lèmi ṣe ń pariwo báwọn sọ́jà bá yàwó ibìkan tán pààyàn wọ́n á ní ọ̀nà sọ́jà ni wọ́n so tọ́lọ́pàá náà bá wọ ibìkan tó pààyàn ọ̀nà police náà lọ pa wọ́n so arákùnrin ní ìsìn kàyéfì bẹ̀ ìgbà tí màá yẹn máa sọ̀rọ̀ ó ní ọ̀nà àrà inú mi dẹ̀dùn pẹ̀lú ìsìn tán fún pé eléyìí sọ̀nà àrà ẹ kàn waste life ọmọ ẹni ẹ cut life ẹ short wọ́n lé èèyàn bọ̀ síwájú ní tá à ń yìnbọn sókè kí ló ṣe fáwọn tán lé bọ̀ kí ni wọ́n jọ fà papọ̀ kí náà jọ rà lọ́wọ́ ara wọn kí náà jọ ń dù tán fi ń lé tán bá ń lé làwọn ra wọn fẹ́rẹ́ pa lásán kọ́ ókè nísìnyí ó fẹ́ ṣiṣẹ́ àyà tó fẹ́ tójú ọmọ ẹ̀ sí ọ̀fọ̀ ó yìnbọn sókè torí àwọn tí ń lé ó padà yìnbọn pa ọ̀nà àrà wá dà so possible kéèyàn ó yìnbọn sókè kí ìbọn wá báyàn láyà and again kí ló yìnbọn sókè fún téèyàn bá yìnbọn sókè àwọn tó máa ń yìnbọn sókè wọn kì í yìnbọn sókè straight because tó bá yìn sókè straight ó lè jẹ́ òun gẹ́gẹ́ ní ó padà wá bà lórí padà Yorùbá ti sọ wípé lálá tó lọ sókè ó ń bọ̀ nílẹ̀ kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe kò sí lálá kò sí nǹkan tó máa há sójú sánmọ̀ bó ti wò kátẹ́gùn ó gbé ràwé ó gbé pépà ó gbé nylon tó ó gbé jìnnà ká máa wo lókè téńté ọ̀n padà bọ̀ ńlẹ̀ o lè má délẹ̀ kó jákọ́ sórí igi ilẹ̀ ẹlẹ̀ náà ni ó padà sí ilẹ̀ nílẹ̀ tí ó sùn bó ti wò kígi ọ̀hún ọpẹ́ tó yóò wò náà ni so ìyẹn jẹ́ kàyéfì ó dẹ̀ jẹ́ àkíyèsí ó dẹ̀ jẹ́ àwọn gbólóhùn kọ̀ọ̀kan tí mo fẹ́ ká béèrè lọ́wọ́ ara wa tàbí tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tàbí tí mo fẹ́ béèrè lọ́wọ́ ìjọba ń pe dídẹ́mi àwọn èèyàn lágbòdo fáwọn uniform men just like that ẹni tán bá ti pa òwáyé mọ́ o kádàrá ti pín fónítọ̀ ògo ti wọlẹ̀ àádà ayé ti tán nkíní kan mo fẹ́ jẹ́ ambition mi lélẹ́yìí hope mi lélẹ́yìí vision mi lélẹ́yìí ó ti parẹ́ so kẹ́dà ó jí jẹ́jẹ́ kó sì má lè sùn padà lálẹ́ kó jẹ́ pòpọ̀ ẹ̀ ní ó padà wọ́ kòtò yóò wá tá a bá sọ pé àwa justice yóò wá láti rí justice lórí eléyìí náà adájọ́ ló ń tẹ̀lé tádájọ́ tó ń tẹ̀lé sí wọn ní fi gbòsègbólé so eléyìí jẹ́lẹ̀ tí gbogbo èèyàn gbọ́dọ̀ monitor dáadáa because bó bá ṣe ọmọ ẹlòmíì lókù wọn kéye ẹyẹ wọn dákẹ́ òròǹgbọ́ máa dẹ́tẹ̀ ni ká má sọ pé kókó lọ ń kárùn lọ Ọlọ́run ní jẹ́ kó gbọ́ ọmọ ọba o táfi máa pariwo ọ̀fọ̀dé káàkiri àwọn Olódùmarè ò ní fi wá sílẹ̀ o kékeré yìí náà ni o kò pọ̀ rárá ìwà láti wá dá yín gbà yín lákòókò bí mo ṣe rí ṣẹlẹ̀ ọ̀lálẹ́ àná ó touch mi somehow tí mo rí géńdé ọmọkùnrin tó nà lè gbalaja ọmọ ọlọ́mọ tó nà lè gbalaja sorry o hello all right okay so like I said orúngbọ́ máa dẹ́tẹ̀ kánú sọ pé ń kúkú ló ń kánú lọ very young boy dark in complexion
kò lè mímọ́ kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ mọ́ ṣùgbọ́n ní àsìkò péréte sásìkò yẹn wọn náà wà náà tán jọ mú fẹnu já ó ń ṣeré pẹ̀lú ìdùnnú ó ń sáré káàkiri kò mọ̀ pé òun padà dòkú. My lovely brothers and sisters, ohunkóhun tá a bá ń ṣe nínú ayé ká máa ṣe bí ẹni tí ò ní dọ̀la wọ́n wálé ayé mọ́ yà o má dìyàn sínú o má mọ̀yàn lọ́ta o má ṣe bí síyàn má ṣe kà síyàn ìgbà tó máa yá kọ̀sẹ̀ tó lè sọ ọ̀rọ̀ tá a sọ kàn kọ̀sẹ̀ tó mọ̀ who knows bóyá sọ kàn ìlélẹ̀ who knows bóyá gbọ̀ kàn ìlélẹ̀ yìí ṣe pé èèyàn ro àìdásíra ẹ̀ bó bá ti ń ro dáadáa má ro dákejì kò sí ẹ̀dá tí ó gba rere tí ò ní gba búburú ọjọ́ kan ènìyàn kò lè gba rere ò gba rere ò gba rere kó má gba bí ọjọ́ kan rẹ̀ o agbára Jésù ká bíṣẹ́ bá ń ṣẹ́ ni ò ká mi àrọ́jú ìgbà ìdẹ̀ra ń bọ̀ ò ká mọ́ rọ́jú bíṣẹ́ bá ń ṣẹ́ ni ò ká mọ́ rọ́jú ìgbà ìdẹ̀ra ń bọ̀ ò ká máa rọ́jú ènìyàn kò lè gba rere ò gba rere ò gba rere kó má gba bí ọjọ́ kan rẹ̀ o agbára Ọlọ́run ká akandọ̀rọ̀ agogo àjáwọ̀ ara agogo aṣọ olùjọ lọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá Ọlọ́run ṣe lágbára Ọlọ́run ẹni sìnkú ọmọ ẹni kúkú òjijì ẹni gbàdé kú òjijì ẹni pàdé tí ọjà yín ló kó wà jẹyìn ẹ mọ̀ lọ láyọ̀ ọmọ bọ̀ láyọ̀ ni o àmì Olódùmarè ní fi ń sílẹ̀ o ẹbí tọ́ sọmọ nù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà tán jọmọ gànfẹ́ wọn rẹ́ ni béèrè wọn rẹ́ ni táwọn wò bí wọ́n jó bọ́n jó bí wọ́n ní ìyá bí wọn ò ní kò sẹ́ńtọ́ mọ̀ bọ́n ní bàbá bí wọn ò ní kò sẹ́ńtọ́ mọ̀ ìyá ọmọ bí tí wọ́n wà bàbá ọmọ bí tí wọ́n wà ọmọ mi ń bẹ lẹ́kọ̀ọ́ lọ́pọ̀ jù láàrin wọn so possible kẹ́nìkan kan máa jà fún justice for anybody so àdè láǹfọ̀ but mo nígbàgbọ́ pé ó possible káwọn parents ẹ̀ náà ti rí fídíò bí wọn ò tiẹ̀ gbé bẹ̀ àwọn míì dẹ̀ wà náà tó jẹ́ wípé ìyá àti bàbá ń bẹ ń tòsí ọ̀dọ̀ wọn ṣùgbọ́n wọ́n ti ya nǹkan tí wọ́n fẹ́ yà tàbí àìlábójútó àìrítọ́jú tó péye ni ló sọ wọn dọmọ gànfẹ́ ni ló sọ wọn dọmọ ẹ̀yìn ilẹ̀kùn ló sọ wọn dọmọ oríta irrespective tí òwò kọ́ jẹ́ àánú Olódùmarè ní fi wálẹ̀ ọmọ wa ò ní dọmọ ọlọ́mọ ọmọ wa ò ní dọmọ ẹ̀yìn ilẹ̀kùn ọmọ wa ò ní sí nínú àwọn tí wọ́n máa fi tọ́ka burú because ẹni tí ò dá fún nǹkan kan pàápàá yóò ṣe tọ́ka sí àṣẹ bad example fẹni tá ń fọ̀rọ̀ bọ̀ ọ̀fẹ́ káyé tiẹ̀ náà dábẹ́ sọfẹ́ káyé tiẹ̀ náà rí ibi tiẹ̀ Ọlọ́run ní ṣètò àbí ẹ̀ láìkẹ́ follow page mi lórí Facebook Awikonko TV.